ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà lórí Orísun báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà bẹ́ẹ̀ ni èmi náà ni ẹni tẹ́ mọ̀ sí ẹni mọ̀ owó Yusuf Busola lórúkọ tèmi ọmọ bíbí inú Simeon ọmọ yìí nínú owó tàbí you know Tablicious aka funky ọmọ ilẹ̀ tó gbá kì lórí Orísun làwà original #1 to celebrate. Ìdàgbàsókè mi a máa ń gbọ́ pé wọ́n bí èèyàn pẹ̀lú silver spoon èmi ò mọ̀ ń pa èèyàn àmọ́ o àwà let's say but just in between dáàdì mi àti mọ́mì mi ọlọ́run fún wọn àṣedédé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Tábà ní ká sọ̀rọ̀ nípa bí mo ṣe kàwé ọmọ Súlèrè lèmi ò Súlèrè ni mo dàgbà sí láti kékeré Súlèrè primary school ni mo lọ surprise Súlèrè girls secondary school ni mo lọ another surprise then wọ́n step up lọ sí Ìré Poly shout out to Ìré Poly ibẹ̀ ni mo ti kọ́ mass communication ibẹ̀ ni mo ti kọ́ bí wọ́n ṣe ń ṣe oríṣiríṣi ní orí ẹ̀rọ amóhùnmáwòrán. Nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀ ní mí dákun máa jẹ́ kí n sọ̀rọ̀ sọ torẹ́nu òròfo ló ń pa òròfo kẹ́nu mi má ṣe kú pa mí. Bẹ́ẹ̀ ni ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀ 2010 màá mo wà ní ilé ìwé gíga Ọ̀ṣun State Polytechnic Ìré. Àwọn producers kan wá wọ́n pè mí mo bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn City Vibes ní orúkọ ètò yẹn ní NTA Òṣogbo ni mo ti kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Mo yàbàrà mo dàgbàsókè díẹ̀ mo parí school mo yàbàrà sí NTA bẹ́ẹ̀ ni NTA náà tún ní NTA Channel 10 ọ̀gá mi ń gbà yẹn Ellen Onye shout out to Ellen. Tí bá ní kí n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ láti ibi tí mo ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sọ̀rọ̀ elédè Gẹ̀ẹ́sì ni ní English presenting mo máa ń ṣe àmọ́ tó bá ti dórí Orísun wọ́n kọ́ dáadáa bí o ṣe lọ wà versatile kí ni versatile ní èdè òyìnbó bó ṣe ṣẹlẹ̀ tó mú yun tó mú mọ́yìn tó ṣe lè ṣe gbogbo àwọn iṣẹ́ amóhùnmáwòrán pátápátá bí mo ṣe dàgbà sí yẹn. lórí Orísun nìkan ni 2015 ni mo bẹ̀rẹ̀ pẹ̀lú Orísun o mo nífẹ̀ẹ́ Orísun pọ̀ mo tọ Orísun lọ ìgbà tí mo débẹ̀ nílé gbàgbé Jacob story ó wò mí sùsùsù ó ní you have to face but you have to learn how to speak Yorùbá very well mo ní bo mo ti fẹ́ bẹ̀rẹ̀ tó àǹtí ìkọ́ mi o ọkọ mi dáadáa ẹ wo kí n tó bẹ̀rẹ̀ gbogbo àwọn ètò tí mo bẹ̀rẹ̀ yìí mo kọ́ ẹ̀kọ́ dáadáa kí n tó wo Orísun lónìí I'm proud to be one of Orisun's presenters shout out. Ìdojúkọ mi kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ìyẹn ò dá nǹkan kan bẹ́ẹ̀ ni àwọn ìdojúkọ pọ̀ lọ́lọ́kanòjọ̀kan máa kọ́kọ́ mú láti di èdè Yorùbá sísọ iná ni o àwọn tó bá mọ̀ mí dáadáa tí wọ́n wò mí dáadáa wọ́n mọ̀ wípé hey Yorùbá mi ò dán mọ́ rárá àmọ́ bó bá wo Orísun wọ́n tún sí ẹ̀ up ìyẹn gangan ni #1 challenge trying to learn how to speak good Yorùbá language àti ìkejì ni wípé ẹ mọ̀ pé bí àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ nǹkan kì í sábà mọ work smoothly àmọ́ gbà tí mo dé Orísun Ọlọ́run bùkún fún mi mo ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lédè máa gbogbo àwọn challenges mi kò wó mi lulẹ̀. lórí Orísun nìkan náà ni o ibi gíga òun láyé wa o ọwọ́ wa mọ ròkè awálàgbà kẹnẹ níbo ń bẹ ẹ̀yin níbo tẹ́ bá ń pọ Orísun ẹ ti mọ̀ wípé original #1 náà ni ẹ wo a ti step up ẹ mọ̀ ní láìpẹ́. Ìgbésẹ̀ ọjọ́ iwájú náà rèé o náà là ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìbáyìí pẹ̀lú Orísun lọ́jọ́ iwájú mo máa nífẹ̀ẹ́ láti ní show tèmi sẹ́ẹ̀rí bí mo ṣe wà yìí gbogbo ẹ̀mí calculate àmọ́ wọ́n ní pé gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká fi síwájú Ọlọ́run ọba ẹ mọ̀ ní láìpẹ́. So gbogbo ẹ̀yin aráalé láti oṣù kẹsàn-án ọdún tí a wà yìí à ń gbáradì lọ́wọ́lọ́wọ́
wọ́n ní àgbò tó bá tàdí mẹ́yìn agbára lọ ṣe kí ni ló lọ mú wa. Ẹ mọ̀ rí àwọn nǹkan kan bíi signs and wonders àmọ́ à ń bọ̀. Àmọ́ tó bá ti di oṣù kẹwàá ọdún yìí láti on the 4th, orin oríṣiríṣi, ètò oríṣiríṣi, ojú oríṣiríṣi, ojú oge, ojú ẹwà oríṣiríṣi. Let's marry, money let's marry, oh. Let's marry lórí Orisun, let's marry. À ń bọ̀ àìsídìí.